wọ́n ṣe ń ro kánlọ́kánlọ́ orí torí pé iṣẹ́ tí wọ́n ṣe tó ń gbé lọ́wọ́ ó yé wọn dáadáa wọ́n sit me down ni wọ́n á fún mi kọ́kọ́ rúùmù mi ibi tó sùn àmọ́ kó tó lọ jókòó wọ́n wá nàárẹ̀tì tàn yẹn fún mi látòkè kan lẹ́gbàá kí n lè wọnú ẹ̀ dáadáa mo wọnú ẹ̀ tán èyí jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti mọ understand tó ń pè ní kí ni ìlú gan kí ni ìlú yẹn kí ló bí kí ni wàhálà tó padà ṣẹlẹ̀ níbẹ̀ so ló jẹ́ kí ipa kínní àti ipa kejì tí mo kó fi lè rọ̀ mí lọ́rùn torí pé mi gan ti wọnú ẹ̀ mo sì mọ ìtumọ̀ ohun tó ń pè ní ìlú so èyí rọ̀ mí lọ́rùn gan láti lè dára tó wù mí nínú sinimá ìlú torí ọkọ̀ jẹ́ tán tí mo fẹ́ràn dáadáa bó ṣe narrate àtẹni tó direct àtẹni tó kọ̀ tàn kan wọ́n ṣiṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ tá bá ń sọ̀rọ̀ nípa Yorùbá tá bá ń sọ̀rọ̀ nípa àṣà tá bá ń sọ̀rọ̀ nípa ìṣe láti tá bá ń sọ̀rọ̀ nípa òrùlé. kí ọmọ Yorùbá jẹ́ǹbá délé bàbá tó bí ọlọ́mọ kò wá sẹ́ni takọ̀ ló korí kì ń jẹ́ wọn lọ́dọ̀kẹ́ onílé bàbá tó bí ọlọ́mọ ọmọ adélé ọba ńlá tejiteji ọmọ bó gbígbàdúrà ògbìn ìgbà àwọn táwọn yan àjẹdẹ àwọn ògbólójò nílé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ làgbàyà rọjò wọn o mo ní ọmọ ẹgbẹ́ yìí tí ò sún wọn fẹ́ràn ọmọ agbẹ́rẹ́ kété fọ́ba mo ní gbogbo gidi bẹ nínú igbó. òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. ìkànnì Jígí Alára TV kẹrìnlélógún lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. sinimá titun ìlú multi-billion naira project lè yóò lágbára òrìṣà nílùú tó mú bá kì í ṣọjọ́ gbà tó ṣàwọn gidi ìlú ní ṣàtọ́kùn eégún ìlú ní ṣàtọ́kùn ṣá ìlú ní ti ṣe ẹ̀ṣẹ̀ máa yàn àgàlù ìlú tó kọ̀ fọ́ agbára. o lè jẹ́ láì ṣe pé fún yòó ni wọ́n ló dúró lóko ọ̀pẹ̀rẹ̀ lóko ọ̀pẹ̀rẹ̀ ìdíje àkókò lójútó òkú adébáfún àjùmọ̀lá gànà tí ó dolóko láì bá tán. ìlú agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà ó fún lọ́nà láfojú ó yà pẹ́ẹ́gẹ́dẹ́ ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka olówó ayé ẹ̀rọ ra lálákòókò fẹ́fẹ́ káyọ̀ ọmọ tìbí ọmọ mú wa ni o sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n tó dúrí tó ẹ̀gá tá a sọ fún yẹ owó gbowó la ná lórí ẹ̀ adéọmọ Bánkọ́lé aláṣẹ àfúndarí iléeṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìnlélógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rósòdìkà níyà Adédayọ̀ age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ starring Akin Lewis Yèyé Rósòdìkà Taofik Adéwálé Dìgbòlùjà Babátúndé Báńgbọ́dẹ fọ́kọ̀kọ̀ Taofik Salami Mondusi Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀ Ìyákú Ègbé John Odika Ológbòjò Muromúbọ̀làwà tọwọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní ìlú subtitled in English apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Jígí Alára kẹrin/Brazil TV ilé ara ní Jígí Alára ojúmọ́ kan ara kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá tuntun ìlú lélẹ́yìí o ẹ subscribe sórí Jígí Alára kẹrìnlélógún kẹrìnrán wo iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn ojú wo ni ẹ gbà bẹ́ẹ̀.
kánú kan gbọ́dọ̀ mọ́ jó jó báyìí. pati step ni a máa ka 1 2 3. ẹ tún kọyìn náà mọ̀tẹ́. ara ẹ̀ náà ni counting. ó dáa kí n káàbọ̀. sábà yín dáadáa. àdúgbò fẹ́ yín àyìnlá máa bá àwa náà lè mú rí. àbí àṣẹ ìdìbò rẹ̀ ó dáa láì nígbà yín lákòókò púpọ̀ ẹ bá a dárúkọ yín ní kíkún. orúkọ mi ni Òkìkí Adésínà Ọ̀ṣọ́tìbùnmí mọ̀ sí jẹmọ́lẹ́bà tó kí òkun orúkọ mi ni. ó dáa ìlú mọ̀ọ́ká ni yín àwa ti mọ̀ yín pé gbajúgbajà òṣèré tíátà ni yín tí ó ti làmìlaka ọmọ bíbí ìlú wo ni yín àti pé ìrìn àjò eré tí ẹ̀ ń ṣe yìí. bí tẹ bá béèrè lèmi náà sọ. bó o ló ṣe bẹ̀rẹ̀. ẹni tẹ béèrè ẹni tẹ kọ́ béèrè lọ́mọ ẹni tẹ pé kí ló kọ̀ mí dákọ̀ ẹ̀ kọ̀ mi àmọ́ nísìnyí ti béèrè ìlú nísìnyí tí wọ́n á dákọ̀ mi. ọmọ bíbí Òkè Òní mi níjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi lọ́mọ ń jọ àmì kòkó ọmọ láti mọ̀ pé fọ́ba. ó dàbẹ̀ ó ṣe dédé débi àrẹ àjọ kí ọmọ Yorùbá jẹ́ǹbá délé bàbá tó bí ọlọ́mọ kò wá sẹ́ni takọ̀ ló korí kì ń jẹ́ mo lọ́dọ̀kẹ́ onílé bàbá tó bí ọlọ́mọ ọmọ adélé ọba ńlá tejiteji ọmọ bó gbígbẹ́dùn ọ̀gbìn ìgbà àwọn táwọn yan àjẹdẹ àwọn ògbólójò nílé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ làgbàyà arọ́jọ wọn o mo ní ọmọ ẹgbẹ́ yìí tí ò sún wọn fẹ́ràn ọmọ ẹgbẹ́rẹ́ kété fọ́ba mo ní gbogbo gidi bẹ nínú igbó wọ́n sáré kú wẹ́lẹ́jẹ wọ́n sáré kú wẹ́lẹ́jẹ igi mẹ́rìndínlógún níbẹ̀ nínú igbó wọn làwọn ò lérè sá wọ́n ní kí làgbà yọ fa àwọn ṣe bí igi ewédú bí igi tìmọ́ bí igi ọ̀pẹ bí igi iṣu mo ní onílé bàbá tó bí ọlọ́mọ làgbà yá àrọ́jọ wọn mọ̀ ké o òun yóò ní pẹ̀yà kéwì. ìlú rẹ o ìlú rẹ o ìlú rẹ o ìlú rẹ o ìlú ayọ̀ ìlú àlàáfíà ìlú rẹ o ohun mi ta kébé. ìlú rẹ o. ìlú àlàáfíà là ń wá ní ìlú wa ìlú la fi ń pẹ̀tù sógun. lẹ́yìn ìlú lọ́kàn ó ìlú la fi ń kìlọ̀ ìwà ìlú àlàáfíà là ń wá ní ìlú wa ìlú la fi ń pẹ̀tù sógun. lẹ́yìn ìlú lọ́kàn ó ìlú la fi ń kìlọ̀ ìwà ìlú àlàáfíà là ń wá ní ìlú wa ìlú la
ti dé. Afẹ́jọ́ afẹ́dàdúnú ayọ̀ ayọ̀ la fẹ́ ní ìlú wa ayọ̀ wa ti dé. Ìlú ọdún o ìfẹ́ nílùú rí ayọ̀ wa ti dé. Afẹ́jọ́ ìlú ti dé. Afẹ́jọ́ afẹ́dàdúnú ayọ̀ ayọ̀ la fẹ́ ní ìlú wa ayọ̀ wa ti dé. Ìlú ọdún o ìfẹ́ nílùú rí ayọ̀ wa ti dé. Afẹ́jọ́ ìlú 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 ìlú. wọ́n ní làgbà yìí nìyí láwùjọ wa. wọ́n ti rí bí àwọn akéwìn èèyàn kọ́ máa tójú bọ́lé pẹ̀lú ọmọ bí ọ̀rẹ́ dùn. yóò ti tó bí ọdún bíi mélòó báyìí ó ti ẹ ti pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ìsọ̀kántèbó ó ti pẹ́ ẹ̀mí ò lè kà ìsáká nǹkan mọ́ bára mi bẹ́ẹ̀ ọ̀pẹ kan. bàbá wa adẹ́rìn pòṣónú nìyí bẹ́ẹ̀ eléré orí ìtàgé àti eléré àgbéléwò tó ti fi gbòòrò jẹ kà nìyí. bẹ́ẹ̀ sinimá tí ẹ ṣẹ̀ṣẹ̀ ṣe lẹ́nu lọ́lọ́ yìí tí mo sì mọ̀ pé láìpẹ́ yìí àwọn èèyàn mọ̀ rí wo yóò sì di títí tolórí tẹlẹmù bó o lẹ ṣe gba ipa tí wọ́n fún yín nínú sinimá yìí. adúpẹ́ lọ́dọ̀ lọ níbi ẹ bèrè ọ̀rọ̀dé náà ni màá sọ̀rọ̀ dé torí a lè sọ tán a sọ ṣẹ́kù ni ṣe nígbà tí wọ́n ti ń kọ gègé tí wọ́n fi ń kọ ìtàn ni wọ́n ti máa wò pé tó bá jẹ́ pé a professional àbí tá a bá sọ pé ẹni tó kájú òṣùwọ̀n nípa kákọ̀tàn òǹkọ̀tàn yẹn bó ṣe ń kọ ọ̀tàn náà ni ó ti máa wò ó pé lágbájá ló yẹ fún àwọn ipò yìí o pàápàá jọ àwọn ipa yìí tí ó máa ń jẹ́ kó rọrùn tó jẹ́ pé tí òǹkọ̀tàn bá ti ń kọ̀tàn tí wọ́n bá ti ń ronú bí wọ́n ṣe ń kọ́ náà ni wọ́n ń pe kíní kan ní àwọn onímọ̀ ìbá ń pe kíní kan ní inspiration yóò máa wá pé ẹni tí mo dẹ̀ ń sí tí mo ń kọ́ ẹ lágbájá ló fìtò so ìgbà tí wọ́n ti ń kọ̀tàn náà ti wò pé ipa tí mo fẹ́ kó yìí Òkìkí Adéṣínà Ọ̀ṣun náà ni lọ kété tí wọ́n sì dájọ́ ṣẹ́ tàbí wọ́n ti parí script láti dájọ́ ṣẹ́ gẹ́gẹ́ ni wọ́n ti sọ pé tó ipa tó kú rèé o aṣọ tó mú lọ́wọ́ rèé o ìyẹn Iyero Sodika tó ní iṣẹ́ náà tó produce ẹ̀ ní àgbàlá iléeṣẹ́ Jígí Alára so wọ́n sọ pé ipa tí mo fẹ́ kó rèé kódà wọ́n sọ pé aṣọ ọ̀kan ni màá lò bí ó ṣe lọ ní aṣọ náà lè bàjẹ́ o kí n fọkàn balẹ̀ o. ẹ faramọ́ o. wọ́n sanwó aṣọ wọ́n sanwó bàtà wọ́n sanwó gbogbo ẹ̀ ìmọ̀lẹ́ ti di ẹrù mi lẹ́rù òjò àmọ́ àpèjì dání pé ọ̀yìn sọ̀rọ̀ náà ni bẹ́ẹ̀ náà lórí bàtà wọ náà kò yọ wálé mọ́tò pé a ti gbọ́ pé Jésù ń bọ̀ dídì rẹ̀ wá àwa palẹ̀ mọ́lẹ̀. ìyẹn ni pé ìka tó tọ́ sí báyìí ni wọ́n fi rí. wọ́n fi rí mú. bàbá wa ṣeun láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ṣé láti ìgbà náà lẹ ti ríra yín gẹ́gẹ́ bí adẹ́rìnpòṣónú ni àbí nígbà tí iṣẹ́ yìí wá ń di ọlá tí ń dọ̀rọ̀ tẹ́ wò pé ẹ tún lè fẹ́ lẹ́yìn kan. ṣẹ́rí láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ ẹ̀ ní kéwú èmi ò ní pẹ́ lásọ̀ ṣẹ́rí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi tèmi àti ilé mo ti bẹ̀rẹ̀ láti òkè òní mo ti bẹ̀rẹ̀ a máa ń ṣe alárìnjó kiri wọn lóyìnbó máa ń pè ní community theatre from one place to another máa ń ṣeré káàkiri mo ṣeré káàkiri sùkúù ìlú wa gba mo ṣeré káàkiri sùkúù ìlú wa mo láǹfààní àti lọ Ṣakí lọ káàkiri ṣe ní ìjọba àbílẹ̀ Òkè Ògùn ìjọba àbílẹ̀ 10 ló wà ńbẹ̀ 10 local government nínú local government kọ̀ọ̀kan ṣe ni máa rí ìlú márùn nígbà tí mo ń ṣàrìnjó mo ti kò sí ìlú tí mi ò ti sùn rí láyé alárìnjó so eléyìí jẹ́ kí acting yẹn rọ̀ mí lọ́rùn dáadáa ṣùgbọ́n nígbà tí mo dé ìlú Ìbàdàn láti lọ kọ́ iṣẹ́ kún iṣẹ́ sí lọ́dọ̀ Bàmí Rasaki Ọláìwọlá Òjó Pàgbogbo ní ọdún 2000 tí mo dọ́dọ̀ wọn tí mo kó kúrò nílé so àwọn ni wọ́n láǹfààní láti tẹ̀mọ́lẹ̀ sí mi pé bóyá kó tún gbé gbà báyìí torí nígbà náà tí ó bá ṣiṣẹ́ tíátà tàbí tí ó bá produce ọ̀gbọ̀dọ̀ jẹ́ tí ó lówó lọ tí ó bá ti wá lówó lọ ọ̀gbọ̀dọ̀ náà kúrò lọ
ètò ń pè ní àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan tó wà ní under theatre àwọn ni wọ́n já mi sí production manager ètò ń pè ní alákòóso eré láti pàṣẹ alákòóso eré yẹn mo fi yún kọ̀nẹ́tì mo fi mọ̀ yẹn lọ́tún lọ́sì káàkiri mo fàbẹ̀ àrọ̀ forí rọ títí mo ṣe débi pé àníyàn àti àdéhùn tí mo bọ́ lọ́hùn ṣe ń gbà náà tó wá padà wá fi wá sí ìmúṣẹ orí tá a bá ṣe yun ó ṣe kọjá pé ká má lè connect káyé má tẹ̀ sí mọ̀ wá báyìí ṣùgbọ́n àkọ́kọ́ fi ọ̀gbàgbà gbalẹ̀ kó tó di pé a padà síbi tí àyàn láàyò láàárọ̀ ọjọ́ pé ká máa dẹ́nu kúrò ẹbí lè má sọ pé adẹ́nu tó ṣòro lòun ó ṣe àwọn èèyàn kan discover pé lágbájá ó fọ́ nìkan understand ó fọ́ nìkan mo rántí ìgbà tí aya ṣe ọ̀gá wa Túndé Ọláìsùn gbogbo ṣé ìdùgbàgbọ́ tó ń yà náà ni a máa ń yà ó ṣùgbọ́n nígbà tá a yà ṣe Túndé Ọláìsùn lọ́dún náà lọ́hùn ọ̀gá Túndé Ọláìsùn kọ́ lọ́mọ sàdá wọ́n pe eré yẹn ní kóòtù ìbílẹ̀ wọ́n wá wù ú pọ̀ sí wọ́n wá ní mo ṣe production manager wọn ní bí tọ́lọ̀ dídùn yìí bá ní sí pé ẹ̀yin tẹ́ jẹ́ crew ẹ̀ náà ni lẹ́fẹ̀ẹ́ ṣe tọ́pọ̀ nínú iṣẹ́ o so àwọn oníṣèlú lọ́pọ̀ actor kan wá láti ta lọ́dún náà lọ́hùn àwọn Kamala wọn náà wà ń bẹ̀ bàbá fún kálukú lẹ́písọ́dù kọ̀ọ̀kan tọ́lá yà ìwé náà lẹ́písọ́dù kan ní àárẹ̀ ní wọ́n bọ́ yóò wọlé fọ́ nìkan so káàtẹ̀ kí n bá fọ́ ni tí n bá fọ́ ni sẹ́ni gbogbo ara tá ń da yìí tá a bá sọ̀rọ̀ nípa comedian adẹ́nupọ̀ṣọ́nù àwọn tí ń dẹ́nupọ̀ṣọ́nù tó pọ̀ jù dáadáa gáràjì ni wọ́n wà wọ́n sì tún bẹ lágbolé káàkiri ṣùgbọ́n ayé ò rí wọn ayé ò fẹ́ àwọn kan náà fẹ́ gbọ́tọ̀ lọ́wọ́n káwọn yẹ ṣùgbọ́n nígbà tó yá káwọn náà bẹ̀rẹ̀ sí sọ tiwa ọlọ́run fún àlùbáríkà sí wá dé pé tiwọn láti tiwa la fẹ́ gbọ́ kò ṣe pé àmọ́ sọ́jẹ́gbẹ́ wa lọ kò ṣe pé àmì lè dára kàtà bá lè pa ẹ̀ lẹ́rìn kí àwọn ẹgbẹ́ wa lọ àwọn tí ń dẹ́rìn pààyàn tí ń pààyàn lẹ́rìn tí wọ́n ń sọ lábà oríṣiríṣi lẹ́nu gáràjì lẹ́sìn bá wọn tàbí lágboolé àwọn olóbìnrin lé mi tó bá bẹ̀rẹ̀ àṣà báyìí pé ìyá alágbájá ṣùgbọ́n ẹtí ọba tí wọn bá ti gbé ọ̀gẹ̀dẹ̀ tó ń wò wáyé tí wọn bá ti gbé ká lójú ọ̀rọ̀ pé rẹ̀ ní bákanbákan tó aṣáàdùpẹ́ fọlọ́run pé ìlú wa padà ṣẹ lórí ọ̀rọ̀ iṣẹ́ tíátà àti kádẹ́rìn-pòṣónú kò rọrùn láti gbé ya ìjẹ̀má rẹ̀ wọ́n ti tó fẹ́ báyà lẹ́rìn ẹlòmíràn lè gbọ́mọjó nulẹ̀ kó gbẹjó tó bá gbọ́mọjó ọmọ máa ké yóò sì pé adẹ́rìn-pòṣónú lòun wọ́n tó bá gbọ́mọ lọ́tọ́ wọn bá ń ké tó bá fi lè dá ọmọ rẹ̀ tọmọ òun sì dákẹ́ tó gbọ́ ẹ̀rìn adẹ́rìn-pòṣónú ni. ó dà á dúpẹ́ lọ́wọ́ náà pé ó ti dowó ti dọ̀hún ní ìsìn bàbá wa nínú sinimá ìlú tí à ń sọ yìí ipa méjì lẹ́kún níbẹ̀ tó ní ṣe pẹ̀lú ká dẹ́rìn pani ká ṣàwàdà àti ipa tó jọjú tó fúnni lọ́gbọ́n àti òye báwo ló ṣe rọrùn fún yín láti kó méjì. ṣe rí ìlú ìgbà tí mo gbọ́ mi kàwé yẹn ṣùgbọ́n wọ́n narètè èrò sí wọn ẹ̀mọ́ èrò sí da wọ́n máa fẹ́ kó jẹ́ pé bí àwọn ṣe ń ro nǹkan lọ́kàn ní kó rí torí pé iṣẹ́ tí wọ́n ṣe tó ń gbé lọ́wọ́ ó yé wọn dáadáa wọ́n sit me down wọ́n fún mi kọ́kọ́ rúùmù mi ibi tó sùn mi àmọ́ kó tó lọ jókòó wọ́n wá nàrètì tẹ̀yàn fún mi látòkè kalẹ̀ gbà kí n lè wọnú ẹ̀ mo wọnú ẹ̀ tán èyí jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti mọ understand tán pé ní kí ni ìlú gan kí ni ìlú yẹn kí ló bí kí ni wàhálà tó padà ṣẹlẹ̀ níbẹ̀ so ló jẹ́ kí ipa kìíní àti ipa kejì tí mo kókó fi lè rọ̀ mí lọ́rùn torí pé mi gan ti wọnú ẹ̀ mo sì mọ ìtumọ̀ ohun tó ń pè ní ìlú so èyí rọ̀ mí lọ́rùn gan láti lè dára tó wù mí nínú sinimá ìlú torí ọkọ̀ jẹ́ kan tí mo fẹ́ràn dáadáa bọ́ ṣe narrate àtẹ̀ntó direct àtẹ̀ntó kọ̀ tàkà wọ́n ṣiṣẹ́ ọpọlọ bẹ̀ tàbá sọ̀rọ̀ nípa Yorùbá tàbá sọ̀rọ̀ nípa àṣà tàbá sọ̀rọ̀ nípa ìṣe láti tàbá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé because anybody ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí wọ́n pè ní ọ̀rọ̀ ilé so ọ̀rọ̀ ilé sì ní í ṣe pẹ̀lú àṣà àti bí òǹkálùkù ṣe wá láti ibi tó ti tẹ̀dó wá tá a bá bẹ̀rẹ̀ nísìnyí àdúgbò tá a wà tá a ti ń ṣiṣẹ́ yìí nísìnyí tẹ̀dó sí yìí nísìnyí àlejò ní gbogbo wa ń bí báyìí tá a bá gbẹ̀rẹ̀ gẹ̀jì bẹ́ẹ̀ lọ nísìnyí àwa náà odò lẹ́ẹ̀lé bẹ́ẹ̀ òǹkálùkù ló sì mú ọ̀rọ̀ ìdílé ẹ̀ àtàṣà rẹ̀ wá láti ibikíbi tó ti wá tó kálùkù bá ti wá tẹ̀lé ìlànà àti òfin àti tó gbé wá òṣìṣẹ́ kọ́ máa padà mẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni ìlú òrìṣà ní ìlú tí wọ́n ń pè bọ̀ tí sì ń fúnni ní ohun kan náà tó sì ní túmọ̀ àìmọye létí ọmọ aráyé tí wọn ní bá kọ tí ọ̀gbìn sí mo gbọ́ ní tẹ̀gbà kan ní ọba kan pé wọ́n fẹ́ gbọ́ ohun tí ń jẹ́ ìlú ẹ̀tọ́ bá ti lù wọ́n fẹ́ gbọ́ ìlú náà fẹ́ wá nínú ilé kan nù
ìlú ń kọ́ni lọ́gbọ́n ìlú ń kọ́ni lóye bẹ́ẹ̀ ni ìlú ń gbé ní débìrè ìlú ń panimọ́fẹ́ni tí ó fẹ́ràn ẹni ìlú ní kọ́hún bá ṣe jo bẹ́ẹ̀yàn bá ti wá gbọ́lù olúwa rẹ̀ ẹ ti gbọ́ ohun tó dà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá wa jẹ́ sáré yà síbi kan náà wọ́n ní lẹ́yìn ìlú ló kàn. lẹ́yìn ìlú wọ́n ní ìlú ló kàn ìlú yóò tọ́ka yóò júwe bó ṣe rìn ìlú yìí ló máa ń sọ pàápàá jùlọ tó kún bá gbọ́ ìlú ni wọ́n fi sọ pé tó ogún dé ó dìpẹ́ǹd lórí nǹkan tí wọ́n bá gbọ́ gbá nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ mo rántí mo gbọ́njú nígbà kan láyé ìgbà tiwa tí àwa gbọ́njú tó bá ti fẹ́ yẹ̀nà tó fẹ́ la ojú ọ̀nà àti ajọ́rìn lóko wọ́n wá gbé ìlú kan. ẹni tí yọ pẹ́ gan-an àjànàkú yóò sọ fún orí nǹkan fèrè tá a bá rí ká sọ fún alẹ́ nígbà táwa ní májèṣí yẹn tí wọ́n bá ti fẹ́ lọ yẹ̀nà oko wọ́n wá gbé kìnìkan ìlú kan gbà wọ́n pè ní kànáńgó wọ́n á gbé kékeré báyìí wọ́n á gbé ẹ̀tàn gángan òun máa fi jí gbogbo àwọn àgbààgbà àti gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ nǹkan àwọn amọ́kọ́ wọn á má dà wọn lọ yẹ ọ̀nà oko torí wọ́n ti jọ fọwọ́jọ́ kó pétò lọ́jọ́ ẹtì o tàbí lọ́jọ́ àlárúbá o tàbí lọ́jọ́ ìsinmi o tàbí lọ́jọ́ kìnìkà o láì lọ yẹ ọ̀nà oko ìlú yìí ni wọ́n wá fi ṣe ìtanijí fún gbogbo àwọn tí wọ́n ti sọ fún un tí wọ́n bá ti ń gbọ́ kànáńgó ìlú ni wọ́n máa sọ pé tó àkókò ti tó so ìlú ní ṣe iṣẹ́ tí ìlú ń ṣe èrè púpọ̀ nílẹ̀ Yorùbá ó pọ̀ àti káàkiri àgbáyé àgbáláyé. torí kò fẹ́ sí láti àyín lókè ọ̀yà dé òkè òkun kò fẹ́ sí ibi tí wọ́n ti. òǹkàlùkù yà ní bó ṣe ń lo tiẹ̀ ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa ìlú ọ̀rọ̀ kan tá a lè sọ tán ní òrìṣà nílùú ẹ̀dá kan sí ni tí Ọlọ́run náà mọ̀ dá wá láti òde ọ̀run kò wá máa ṣayé. ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká tún wò báyìí nínú sinimá ìlú tá à ń sọ̀rọ̀ yìí ṣe mọ̀ wípé a rí àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ ń bọ̀ tí wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ dìde nídìí iṣẹ́ yìí báwo ló ṣe ròyìn lọ́rùn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn pàápàá jùlọ nígbà tí ẹ tiẹ̀ torí nígbà tó àkókò kan mọ̀ pé tí bàbá wa jẹ mọ́lẹ̀ yìí ṣé wọ́n ní wọ́n wọ́n lẹ̀ torí nígbà tó yá gara mi bù máa sọ torí àwọn gbogbo àwọn nǹkan tẹ̀ ń tí inú rẹ̀ èwo ló adé. ó rọrùn fún ẹni tí ń bọ̀ náà ó wà ó kọ́ṣe tó sì yé ẹlẹ́mẹ̀kẹ́ fún wọn lọ́gà ẹlẹ́mẹ̀kẹ́ látòdì ọ̀run ló ti wà ẹlẹ́mẹ̀kẹ́ kò sí ọba lẹ́kùn kan látòdì ọ̀run tàbí tọ́ba lálà tọ́ba jí àwọn kan ní ọ̀tọ̀ sọ́nà pé bó ṣe rere tó ti yé nísì so kò sẹ́ni kankan tó wáyé yìí tí ò ní lẹ́nìkan tí ó tọ̀ sọ́nà ọwọ́ àgbà pọ́ga ni o ọgbà pọ́ga ni o torí pé àwa náà kọ̀ bàbá ti ẹlẹ́kùn kan látòdì ọ̀run àwọn kan ló tọ́ wa sọ́nà láàfin mu ó kọ àwọn kan la jẹ́ so ẹni tí ń bọ̀ náà ó dé ní káà náà tọ́ sọ́nà bó ṣe rí ó máa rọrùn fún mi láti. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ làwọn mọ̀ o ẹni kò pín ọ̀rọ̀ kó wá wí o ó pín ọ̀rọ̀ tó túṣu ọ̀rọ̀ dé sàlẹ̀ kòkó ó pín ọ̀rọ̀ tó fọ́gbà yọ̀gá àṣé kò sóhun tá kò tá òní ṣe sinimá ilé lálejò ó pín ọ̀rọ̀ làkọlé rẹ̀ ó ti jáde wá lórí YouTube. ìkànnì jẹ́ kí ọlọ́rọ̀ kẹrìnlélógún lẹ́ ó ti rí wò iṣẹ́ ńlá ni àwòtúnwò ní Hey, yeah, this is not just another one. Sinimá tuntun òpin ọ̀rọ̀ ni mo sọ ní raganiraga fitu yanyan. Ọ̀rọ̀ tí o ṣe sọ ní fìtínà bá kú. Òpin ọ̀rọ̀ tó pèsè jà class. Àrí ìgbọ́dọ̀ wí àmọ́ ṣe kùn. Òpin ọ̀rọ̀ tó búra gbada búyọ tó búra gbada gbà. Kéèsì tó fún ọmọ lóyún ti sá lọ. Wọ́n bímọ tán ọmọ dàgbà tán. Òkú ọ̀run fẹ́ kọ́ ọmọ bàbá ẹ̀. Kéńgbé ọ̀rọ̀ bá balẹ̀ ló bá fọ́ kù. Ó fọ̀rọ̀ fọ́gbà yẹn ga. Òpin ọ̀rọ̀ dẹ́ndé ọ̀rọ̀ tó gbénu ọmọ ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀. Ẹ wo ẹ má jẹ́ ń bẹ́ẹ̀ sinimá ìdùn ọkọjá àfẹnuròyìn. Òpin ọ̀rọ̀ làkọ́lé ẹ̀. End of discussion ni from the stable of Jigi Alara Kẹrìnlélógún / Prism 24 TV. A story by Said Shitabe. Produced by Fatai Karim. Directed by Tunde Popoola. Starring Ibrahim Yekini Tẹ̀lẹ̀. Ọpẹ́yẹmí Ayéọlá. Ladi Fọlámi. Fatai Karim. Peter Adémẹ́yìntòyè. Tókunbọ̀ Fáṣakin. Salawu Tóbilọ́ba. Ọpẹ́yẹmí John. Sunday Adésínà. Tọ́pẹ́ Shitabe. Ọpẹ́yẹniọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní. Òpin ọ̀rọ̀ End of discussion. Ọjọ́ Thursday September 4 ọdún yìí 2025. Ló máa jáde kásàgbà sórí YouTube. Ẹ subscribe
sórí ìkànnì Jígí Alára 24 lẹ́ ó ti rí wo ẹ kúkú tiwa ilé ara nílé Jígí Alára ojúmọ́ kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń dá sinimá tuntun òpin ọ̀rọ̀ lélẹ́yìí o ẹ̀yin náà wò kẹ́ ẹ̀ tún wo iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹ má gbàgbọ́ kọjá bẹ́ẹ̀. tó bá fọ̀nà hàn lẹ́yìn tó bá sọ pé bí ó ṣe rìn tó bá padà jábìrì yọ bí ó bá fún ọ lówó yọ padà kọrin rẹ gbá ọ̀pọ̀lọpọ̀ lágbájá èyí má rọ̀ mí náà láti kó gbogbo àwọn tó bá ń pọ̀ lẹ́yìn náà láti kó wọn mọ́ra pé tó ọ̀yá ẹ̀jẹ̀ àjọ ṣe so màá dẹ̀ fún wọn láàyè àti sọ̀rọ̀ káwọn náà sọ tiwọn torí ké fún mi kíní ké fún ẹni kíní kan kéréké lódò àbálẹ̀ tí wọ́n kó fún mi kéréké ní odò tí n bá fún láàyè ọ̀rọ̀ tóun náà bá sọ tiẹ̀ ó jẹ́ pé àyè ọ̀rọ̀ tó fún náà tóun náà rí gbólóhùn kan sọ gbólóhùn tí ó tọ òun ni ayárí ó fi rí ìmú náà wọn tó bá wò pé ipò ọmọ gbogbo lẹ́nu tó bá pa ọmọ gbogbo lẹ́nu nísì òun bí ẹ̀dá bá náwó sí ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ gùn mọ́ ọ̀nà àti gùn lọ́dọ̀ lọ gbogbo ẹ̀ ń bẹ̀rẹ̀ dọ̀lọ́ so bí láì ṣeré ni so ipa tí mo kọ́ nílò owó wà mí lọ́wọ́ dáadáa láti kó bí tó yẹ kí n ké gbókè bí tó yẹ kí n bẹ̀rù mọ́ bẹ̀rù bí tó yẹ kí n dẹ́rìn pa wọ́n mọ̀ dẹ́rìn pa wọ́n. nígbà tẹ́ ń dẹ́rìn pa wọ́n ṣé ó lásìkò kankan tẹ́ ẹ ti rò pé jáde ó lè já kọ́kọ́ rẹ́rìn náà kò sí bẹ́ẹ̀ ṣe wo eré mi dẹ́rìn rẹ́rìn. àwọn lè dúró káwọn rẹ́rìn torí èdè mi ọ̀rọ̀ mi ó lè jẹ́ àdìdì létí wọn ṣùgbọ́n mi ènìyàn kan èyí ti rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àtàkà kí mo jẹ́ lọ́dún tọrọ ta lèmi náà máa ń pè mí náà lẹ́rìn o ọ̀rọ̀ tẹ̀lé mi náà máa ń pa mí lẹ́rìn. yìí ni pé tẹ bá rán dẹ́rìn pòṣò olúbi ti. bí wọ́n ṣe ń fọ́ fún mi lèmi náà máa ń fọ́ fún yìí gbáà in fact ẹ̀bùn tó lélẹ̀ ẹ̀ tún kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé kò sẹ́ńtọ́lọ́wọ́ ò ṣe fún mú kálukọ́ máa dúpẹ́ tiẹ̀ láàyè ara rẹ̀ kò sẹ́ńtọ́lọ́wọ́ bá ti wá pọ̀ lógún lọ́gbọ̀n tó ojú ọ̀run wa tẹ̀yẹ fò láì fapá kanra wa ṣùgbọ́n tá a bá kóra jọ papọ̀ báyìí ó máa ń jẹ́ pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kó máa tètè nítumọ̀ torí pé kò sí pàṣẹ máa kọ pé yí báyìí abáwòra báyìí lásán ó sì nítumọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ àjọ jẹ́ akẹgbẹ́ wa ẹlòmíín bẹ́ẹ̀ tẹ́ pé ẹjọ́ lásán lòun fi lè ṣe adẹ́rìn pòṣùnù tí èmi lè wú bí búrẹ́dì tó bó mi táwọn èèyàn sì máa rẹ́rìn kàkàkà pé ní iṣẹ́ ọkùnrin tí ṣe ìṣòro ọkùnrin tó mo lè wú because kò ní lọ mi lọ́rùn tó yẹ pé nígbà tí lágbájá sọ tiẹ̀ tàbádé sọ tiẹ̀ lágbájá kì í ta káṣígbè sọ tiẹ̀ kí mi náà sọ pé tí mi náà sá tiẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ni mo máa fi sọ̀rọ̀ lásán tí mo bá fojú lásán tí mo bá fi wò wọ́n tàbí ọ̀rọ̀ ẹ̀ka tí mo bá jẹ èmi náà gbọ́dọ̀ nítumọ̀ kan ọ̀ṣẹ́pẹ̀jọ́ ni so Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ táwa padà kó papọ̀ tó dé kan. ẹ ṣeun ǹjẹ́ ó ní àdójúkọ kankan tẹ ní nípa tẹ̀yìn àṣà. owó tí ìdáná ti tó tàdá ní o aládojúkọ Ọlọ́run ló gbàkóso òun táwọn ìbọyá àbátí má jókòó lé torí bàtà bẹ̀rẹ̀ iṣẹ́ náà lọ́jọ́ náà lọ́hùn ọ̀gá wa èjì àwọn ọmọ ibìkan bẹ tí wọ́n pè ní àwọn ọmọ olè tí ń lé àwọn kan lọ so àwa wà lórí ọ̀dà ojú ọ̀nà Ìbàdàn sí Ọ̀yọ́ wọ́n ṣe tún ọ̀nà yẹn ṣe ní close to Fèlítì so wọ́n ní kàn fly drone stand by lásán ni wọ́n ní kàn ṣe wọ́n bẹ̀rẹ̀ wọ́n tẹ́lẹ̀ látòkè yìí ìṣòfẹ́ gba ọwọ́ wọn wà lọ́jọ́ ẹ̀sìn wọ́n pọ̀lọpọ̀ àdúrà màálù tí wọ́n wà wájú ṣẹ́rígbà wọn tẹ bírèkì ọ̀dà tó wà lẹ́kì ìṣọ̀dà tí wọ́n ti dà ọ̀dà ayọyọ ni wọ́n ti dà kíni ṣẹ́ni bírèkì ọ̀tí ẹ̀ mú mọ́ òbò wa káwọ́ képe tó ọlọ́run lọ́lẹ̀ mi o ṣùgbọ́n pẹ̀lú àpapọ̀lọ́run jẹun agbára rẹ̀ torí pé ẹni tó níṣẹ́ náà òun ní òfò ẹ̀mẹ̀hẹ́ ẹnu kò sì sùn gbogbo ànígbà dábò fún wọn láti lọ ọjọ́ pé kọjá ká ló pẹ̀lú àwọn tó wà ní mọ́tò gbogbo àwọn ológun wá dá lọ́wọ́ ní mọ́tò yìí akáwọ́ lórí ni ṣùgbọ́n ọlọ́run padà. a dúpẹ́ lọ́wọ́ náà yín ni pé kò sí iṣẹ́ náà tí ò ní ìpèníjà. kò sí o. ọ̀dà kí ló dùn mọ́ yín nínú nípa iṣẹ́ yìí ṣàgbé wọ́n ní bẹ́ẹ̀ bá rí kinní kan kéèyàn tún sọ pé àwọn dúpẹ́ lè. ẹni tó mẹ́rin ni pé pápá jùlọ àwùjọ tí mo bára mi àti èrò tó lè inú mi tó pọ̀ sí pé fún ọmọ olóògùn tẹ́ni tí bá dẹ̀ ti ń ṣiṣẹ́ tí bá ti ń wo producer tí ń wo director tí àwọn náà bá ń fọ́ inú tèmi náà máa dùn pé àjẹkùn tí ń ṣe nítorí tí ìṣẹ́lẹ̀ bá ṣe sunkún àbá sunkún àmà ríran èmi tí bá ti ń hàtì màá wojú àwọn tí ń darí mi ní màá fi style wojú àwọn tí ń darí mi pé ṣé ohun tí ń ṣe nítumọ̀ bí kò nítumọ̀ tó tí ọba ti nítumọ̀ lójú ohun tí ń darí yẹn lẹ́nu alẹ́ tí máa wò bá dàbí ohun tí ń ṣe yìí ìsáré adjust ara mi ṣùgbọ́n mo rí pé gbogbo ohun tí Ọlọ́run pé kí n rí sí àwọn tó ń darí wa mo rí ìdùnnú lójú wọn pé àmọ́ ló mú ìyọ̀ngàn tó fún yàn láyọ̀ ìmọ̀lẹ̀ tí a fẹ́ mú òun náà la padà mú yìí tí yẹn bá sì sọ bẹ́ẹ̀ fún mi máa ń jẹ́ kórè mi wú láti lè tún lè gbá àwọn eléyìí mọ rírì
gbogbo nǹkan náà kọ́ ló máa jẹ́ kí èèyàn mọ̀ ká tí wọ́n ti ẹ̀ mọ rírì mi jẹ́ mọ́ pé ojú là kọ́kọ́ tẹ́ ká tó tẹ́ ní so òwe máa ń jẹ́ kó rọ̀ mí lọ́rùn dáadáa bá ìdúró tó bá ti gbọ́ ẹ̀ ti ń darí mi lọ́wọ́ bàbá yìí nìkan ó lè má rẹ̀ ń kàkàkàkà bọ̀tẹ́ máa máa rí fílẹ̀sì pé inú rẹ̀ ń dùn lọ́dún pàtó ẹ̀lágbádá kò so. ṣé nínú ìgbà tẹ̀ ń ṣiṣẹ́ ìlọ́wọ́ ṣé àwọn ibìkan wà tó yẹ pé ẹ ti ṣe ó tiẹ̀ ti wá sun ó ti rìn gan ẹ wò pé àtúnṣe ìṣe mi àbí àtúnṣe yìí mo yàn àtúnbíyà mi. ṣe rí lọ́ọ̀gbà tẹ́ pé ṣe mọ̀ pé àwa tá a jẹ́ ń sìn ọjọ́ là máa kà òkìkí ọjọ́ mẹ́ta lórí ọjọ́ mẹ́ta lórí máa kà ẹ bá máa yà mí láti gbà tí mo ti dé ní day 1 kẹ má yà ní day 2 ọjọ́ pé day 3 lẹ́sẹ̀ àyà mo sáwọn pé kò ní day 4 mọ́ mi lọ́wọ́ àìní sábà kàrà kí n jókòó dìgbà tí wọ́n bá ní bó ti yá ni tó ti yé nísìnyí so tó bá níbi kan bẹ tá a bá ṣe má ní àbí kan bẹ tá a tuntun yà lórí àdéhùn yìí ní àṣewà torí pé tá a bá ṣe tó dáa ara yóò ní òkè náà kí n wá dé ìbáyé sí kí n máa jó kí n díjú mọ́rí tàbí kí n máa bèrè lọ́nu kí n di pọ̀n kọ́ wá pété lọ́sẹ̀rẹ̀ kí wọ́n kẹ́ mo ti dé ti pẹ́ nù aṣááráyé fẹ́ mọ̀ mo ti dé àti mo mọ táìmù tá à ń ṣe mo gbọ́dọ̀ kódà bí inú mi ò bá dùn wá láti ilé tí n bá ti wọ sẹ́ẹ̀tì mo gbọ́dọ̀ mẹ́rin látòkè kalẹ̀ tí ń rẹ́rìn bí inú mi ò bá dùn wá mo gbọ́dọ̀ wá ìdùnnú kí n wà tó bá jẹ́ pé kẹ́nìkan á ti ibi tí máa gbé ti sunkún náà gbọ́dọ̀ máa wá ẹkún lọ jìnnàjìnnà mo ti mọ̀ pé torí bí mo ti ka róòlù yẹn pé ibi báyìí mo gbọ́dọ̀ sunkún ìgbọ́dọ̀ wẹ́kún tì tí o mo bá gbójú wòkè ìró àti máa ṣe bọ̀ òmì jẹ́ ọ̀bọ̀ ẹ̀bùn tó náà fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí o máa jẹ́ kó rọ̀ mí lọ́rùn dáadáa. ẹ mọ̀ bínú orúkọ yìí jẹ̀mọ́lẹ̀ kí ló borúkọ wa. àwọn obìnrin à ń jẹ̀mọ́lẹ̀ ńlọ ni o àìjọ ìmọ́lẹ̀ torí pé èrò àwọn ẹlòmíín yàtọ̀ iṣẹ́ róòsì yìí náà lọ́fà jẹ̀mọ́lẹ̀ torí iṣẹ́ àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́ yàgbálẹ̀ tí wọ́n pè ní alápàrọ̀jù iṣẹ́ tẹ́mi náà sì kọ́kọ́ fi ṣe production manager lọ́dún ẹ̀ lọ́hùn náà nìyẹn ìyẹn ṣe production manager rẹ̀ kó tó gbọ́gà òjò wá bóni kí n máa ṣe production manager so ìgbà tó wà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní Ilé Ifẹ̀ iṣẹ́ bírèkì látara àwọn ọ̀gá wa kan gbàdá tí wọ́n ti lórúkọ tí wọ́n bírèkì iṣẹ́ yẹn mo sá pèsè fún ká lò wàhálà wa lé àkọ́kọ́ já ìwé mi iṣẹ́ mi tó wá bírèkì báyìí kásámà fọ̀rọ̀ àpàdàmọ́jọ́ mi àwa yà níbàdàn bàtà wa yà níbàdàn àwa tá a jẹ́ production manager mo sábà cast wa so tíṣẹ́ bá tán lẹ̀ pátá la máa ń fẹ́ ṣiṣẹ́ pẹ̀tò a ní short of cash o ala lè fi kọ́ wá play role yìí o mo sọ láǹfààní àti wà ń bẹ̀ wọn dà ẹ jẹ́ kí Òkìkí náà wá play ẹbọra yìí wọn bá láwọn fi kíní kún mí mi èmi ẹ ṣe kíní kún yàn lójú ẹ tẹ bá gbọ̀ pé ṣe bọ́ra ẹ jẹ́ róró white àbí kẹ́ ró rẹ́dì fún mi àti kan kọ́ mi lọ́rùn tó nù ipa tí róòsì òdì ká kó lọ́dún náà lọ́hùn ó lọ ṣe ìwẹ̀ odò ni yóò sì mú akoto kèrègbè ọgbọ́dọ̀ jù mọ́lẹ̀ lẹ́ẹ̀mejì so ó ṣe ru àkọ́kọ́ tí ń gbé jẹ́mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ̀ jẹ́mọ́lẹ̀ èdè ìlú wa ló fọ́ọ̀lẹ̀ lójú àwọn ará èkó tó wà lọ́sẹ̀ wọ́n ti tẹ̀ jẹ́mọ́lẹ̀ lójú wọn. wọ́n rò pé bẹ́yà wọ́n rò pé oríṣiríṣi kalẹ̀ ń jẹ́ àwọn ará kí ni agbára mi kápò ṣe jẹ́nu kí ara mi sọ fara yẹ pẹ̀tọ́ èmi ọ̀jẹ̀ yóò bí mọ́lẹ̀ o ìyá wa ni yóò àti yín jẹ̀ mọ́lẹ̀ o ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ wa ókè o. ó dá ẹyẹ wa tẹ́ wà látàárọ̀ akínyìn pẹ́ kú ojú ìwòran ojú tẹ́ fi wọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbé wọ̀ ní di orí ètò Lágbo Sinimá náà lè já sí lọ́jọ́ tòní pẹ̀lú mi ní àyín ní ògbóǹtarìgì òṣèré tíátà náà ní wà lẹ́ pẹ̀lú mi lónìí bàbá wa kí ni ká mọ̀ retí nínú ìlú kí ni káwọn èèyàn mọ̀ retí iléeṣẹ́ wo ni ó gbé jáde àti pé nígbà wo gan-an ni ó jáde. ẹ̀yin yẹn mi bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé tí wọ́n bá fi gbúrú wa wá sórí ètò báyìí láti wá polongo tàbí láti wá sọ nípa ìtàn tá a wà kàn pé ìyìnbá ń mú bèrè tẹ̀sí ń gbádùn wa náà torí ẹnìkan náà lè máa fi lọ wo nǹkan kan torí tọ́lọ́wọ̀n torí tàwa kẹ́ fi wo sinimá ìlú ṣeré sinimá ìlú yìí tẹ́ bá ti ń wo sinimá ó tún yàtọ̀ síra wọn wọ́n ti ẹlẹ́bílì ti sọ ń pa ìlú o ṣùgbọ́n eléyìí tí à ń sọ̀rọ̀ nípa ìlú yìí tẹ́ bá débẹ̀ ẹ rí àwọn ọgbọ́n àti àṣà ṣe rí nípa kíyàn máa jẹ́jà oríṣiríṣi ọ̀rẹ́ làwọn yẹn gbà tó máa fi ń jẹ́jà ṣùgbọ́n tẹ́ bá lọ wo ìlú kí ló bí ìlú kí ni ìlú gan àwọn wo ló tọ́ ìlú kí ló mú ìlú wáyé níbo ni wọ́n ti bá ìlú ta ló lùlù ṣé àrùjọ̀nù ni ìlú ni àbẹ́ nìyẹn so ìwà lè fẹnu ara gbogbo ẹnu sọ tán torí pé ńgbà míì tá bá fọwọ́ kọ ìtàn tá a fọwọ́ kọ sílẹ̀ tán báyìí kò tún dàbí ká tún ṣe é tán torí tá a fọwọ́ kọ ńgbà míì èyí tá a bá tún ṣe gan máa tún á dùdú èyí tí tá a bá sọ pé nípa tí lágbájá kú ọ̀rọ̀ tí ó sọ nìkan tí ó sọ rèé kò tún dàbí pé ńgbà tẹnìyẹn bá tún débẹ̀ tó bá tún fún wa ní ohun tí a tún fẹ́ ju bí a ṣe ń lérò lọ so ẹ̀yin yẹn
sinimá ìlú àwọn àgbààgbà ṣe tó pọ̀ lè máa bá pàdé ńbẹ̀ gbogbo wọn náà lè máa bá pàdé lórí interview gbogbo kálukú máa sọ méní méjì àti ipa tó kálukú kó èmi Òkìkí Adéṣínà Ọ̀ṣìn tí mo mọ̀ sí Bàbá Òkè Ògùn Jẹ́mọ́lẹ̀ èmi mo sọ̀rọ̀ nípa ìlú àti ipa tí mo kó mbẹ̀ pé ẹ o nígbà tí èmi Bàbá Òkè Ògùn tí mo pẹ̀lú àwọn stúdẹ̀ǹtì tí mo á bá wọn lọ tálá lọ ń wá à ń lọ ń gbafẹ́ lọ ẹlẹ́kùn kí ni tèmi kọ́dọ̀ sí tọ́kọ̀sẹ̀ àtọ́jú rẹ̀ náà ni o so ẹni tí ṣàtọ́jú rẹ̀ kí ni tójú rẹ̀ rí mo fẹ́ kẹ́rì àtẹni tó jẹ́ pé boyfriend ẹ̀ lásán ló sìn wálé tán ní ẹja jọ jáde ẹlẹ́bí tọ́ba ti gbọ́ kú kòjò báyìí lọ́rọ̀ mi inú àgbàdo àná tọ́ba láwọn lọ bìkan kò ní bèrè pé tómi tá ń lọ kí ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ yóò ṣé ìbá ṣàjẹ kankan bẹ̀ ńlọnu so fún díẹ̀ yìí tẹ́ bá lọ wo sinimá ìlú ẹ rí àríkọ́gbọ́n àti báwo la ṣe ń gbégbé ayé báwo la ṣe fẹ́ ṣòdiwọ̀n ayé tiwa tí àwa ní òfin ní jísọ́fìn ayé sinimá ìlú ni ó kọ́ wa ń bẹ̀ sinimá táwa ń sọ yìí iléeṣẹ́ àgbàyanu tí a ti ń wo àwọn kan tó dùn bẹ́ẹ̀ náà ló tún gbé jáde ìyẹn Jíkí Alára àwọn náà ló máa gbé jáde kété tó bá ti jáde mo fẹ́ kí ẹ wo sinimá ìlú kí wàá ṣe wọn nìkan àtàwọn sinimá tí wọ́n máa gbé jáde ní àgbàlá àṣẹ wọn ẹ̀rí àwọn àgbààgbà òṣèré tó ní fọ́ọ̀lì kánná àwọn lè máa bá pàdé ní orí Jíkí Alára tí ẹ máa wò ẹ bá ti ń wò ẹ máa bá a subscribe síbẹ̀ o ẹ sì máa share rẹ̀ ẹ máa like ẹ máa kọ́mẹ́ǹtì tó nípa kọ́mẹ́ǹtì tí yín àti ohun tẹ́ ẹ bá rí ń bẹ̀ àwa ní ó lè máa ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan ṣe mọ̀ pé ayé yìí òrèdè yunifásitì kan tá a lè kà tán àwa ara náà lájọ máa kọ́ra wa so àdúgbò púpọ̀ lọ́wọ́ yìí. ẹ ṣeun ǹjẹ́ ní ṣókí ẹ bá mi sáré dárúkọ yẹn bíi méjì mẹ́ta tẹ́jọ kópa nù sinimá. àwọn tá a jọ kópa pọ̀ nínú sinimá ìlú èmi gẹ́gẹ́ bí Alára ẹnìkan àbí àbáṣà fún owó ìlọ́kọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ọkọ̀ ló kù sí èmi tẹ́ ń wò yìí èmi Jẹ́mọ́lẹ̀ Bàbá Òkè Ògùn mọ́ wa ń bẹ̀ ọ́ dùnmọ́mi náà Tọ́ládé Jimá òun náà wà ń bẹ̀ ọ́ Múbọ̀ Làwálì òun náà wà ń bẹ̀ ọ́ Yèrè Rosodi Kani Kẹfúrẹ́ òun náà wà ń bẹ̀ ọ́ Akin Lewis àwọn náà wà ń bẹ̀ ọ́ Èjì àwọn náà wà ń bẹ̀ ọ́ Ìyákù Ègbé àwọn náà wà ń bẹ̀ ọ́ John Odika àwọn náà wà ń bẹ̀ ọ́ àtàwọn àkàkàtán ìyẹn jẹrẹjẹrẹ ẹrìmọ lẹ́ẹ̀bá pàdé nínú sinimá ìlú ẹ sì pé ọbẹ̀ tí mo bá ròyìn níbẹ̀ ni ẹ̀. àbí ká mọ̀ fi máa gí. ìwọ́n fi ní yómi gbọ́rọ̀ títí yómi gbọ́rọ̀ títí sinimá tuntun ìlú yómi gbọ́rọ̀ títí lọ́wọ́ ta ni lọ́wọ́ Jíkí Alára ni àwọn gangan máa ní ó gbé jáde. bàbá wa dúpẹ́ pé a pè yín ẹ̀jẹ̀ wa kí lẹ́ni sọ fún gbogbo àwọn olólùfẹ́ yín àwọn tí wọ́n ń wò yín pé mo sì fẹ́ dàbí Jẹ́mọ́lẹ̀ mo fẹ́ dàbí Bàbá Òkè Ògùn ìmọ̀ràn wọn lẹ́nu gbogbo àwọn tí wọ́n ẹ̀yin tẹ àwa náà ń wá níbi kan tá à ń pa fẹ́ dàbí nìkan gbà kan gbogbo àwọn tá a sọ pé a fẹ́ dàbí wọn nísìnyí pẹ̀lú àṣẹ Ọlọ́run àtijọ́ ìjókòó tó wọ́bọ̀ àwo kan náà tá a tó ń jẹun ṣé gbogbo nǹkan kálukú máa dà níyẹn dáadáa ó sì ní ìpinnu rere pé ìpinnu àti àníyàn dáadáa ó máa le díẹ̀ o ṣùgbọ́n látara àpinnu àti àníyàn dáadáa èyí adébí tí yẹn wà lóde yẹn máa ń sọ tẹ̀ tíátà pé mo ti wà ń bẹ̀ fọ́gbọ́n ọdún mo wà ń bẹ̀ fọ́gbọ́n ọdún èyí ó jókòó tí sàn ni o so ntẹ̀kọ́lá ti fẹ́ jẹ́ wọn bá dà ní kọ́lọ́ ń jẹ́ kí gbọ́ ká dà nǹkan so ẹ̀ ń tẹ̀sẹ̀ ń bọ̀ ẹ̀ try láti kọ́ ẹ̀ mọ̀ tẹ̀ ń ṣe lórí ẹ̀ tẹ́ bá kọ́ tẹ́ ẹ̀ mọ̀ ṣe wọn bá torí iṣu jẹ́po wọn sì torí epo jẹ́ṣu wọn bá tiẹ̀ pọ̀ bàjẹ́ ó ní ìgbéraga ó ṣe ọmọ tiẹ̀ tí máa ń kájú jù akọrẹ ti pọ̀ jù aláyọ̀ wọn tún pé ọjọ́ mi tó bá jẹ́ pé lórí nǹkan tó mọ̀ ṣe náà ló ń ṣàkọlé lórí nǹkan tó ń ṣàkọ náà ló ń ṣe ìgbéraga lé lórí tún wọn náà wọn sì ń lọ́lọ́run kádàrá pé wọn náà ló ṣe wà ń bẹ̀ síbẹ̀ náà wọn padà pè ọ́ so fún di máa ṣàkọ lórí nǹkan tó mọ̀ ntí ò yí ọ máa ṣàkọ lórí ẹ̀ at the end of the day ojú kan láyé ní tí wọn bá ti wò báyìí pé wọn padà gbójúlẹ̀ ní pẹ̀ Ọlọ́run lè jẹ́ wọn gbé àjùlẹ̀ ẹ̀yìn yẹn wá tẹ̀ ń wà nílé lóko lẹ́yìn òdì Olúwa máa mú ẹ̀ náà tẹ̀síwájú àti káàkiri ibi tí ọwọ́jà ètò Jíkí Alára tí ó ń fẹ́ dé lágbó owó tẹ̀ fi ń subscribe data ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò tó túbọ̀ máa pọ̀ sí i ní àti gbẹ̀ntẹ́ ń wà lágbó Ọlọ́run àmọ́ tí náà wọ́n rògbò tí wọ́n náà lò wọn ò ní báráyé fọwọ́ tì ẹ̀yin tí ẹ jẹ́ atọ́kùn wa ìwà máa wà pẹ̀lú yín bí àtẹ̀lẹ́ tí náà kò ní bàjẹ́ agbọ́dọ̀ ẹ̀ ń béèrè lọ́wọ́ tí wàá lé ní òun tún lọ béèrè lọ́wọ́ tẹ̀yìn náà nílùú èkó nígbà tẹ́ bá máa jí iṣẹ́ rere yín Ọlọ́run á máa pẹ̀lú wa àti yá wa ajá Latifat Demand
ìyá àṣà àjọkẹ́ ọmọ Yorùbá tata ọmọ mi ni àwọn náà lábẹ́ ọmọ mi ni ọ̀gá àdàgbà ìdúrà náà ọmọ mi ni tó Olúwa máa mú tẹ̀síwájú. ẹ ṣe wo àwọn náà lẹ ti gbọ́ láti ẹni bàbá wa bàbá Òkè Ògùn bàbá jọ̀ọ́lẹ̀ wọ́n ní pé sinimá ìlú bó bá ti ń jáde báyìí ìkànnì Jígí Alára náà lẹ́ẹ̀tì mọ́ rí wo lọ́wọ́lọ́wọ́ bó ṣe sọ̀rọ̀ ẹ lọ subscribe ẹ ṣe bẹ́ẹ̀ ẹ tẹ notification button yín tó bá ti ń jáde náà lẹ́ẹ̀mọ́ rí wo ẹ mọ́ wá dà wo ẹ mọ́ ìyàlá àdáni kan jẹ́ o ẹ pín kó wá máa lọ bẹ́ẹ̀ kí gbogbo wa kájọ wo sinimá ìlú ẹ ṣe ó tà pè yín lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Jígí Alára là ń dúpẹ́ lọ́wọ́ yín pé ojú òní ti ẹ ṣeun o àníbàgbé pé tá a bá tún pè yín nígbà míì fún ìfọ̀rọ̀wánilẹ́nuwó báyìí ẹ tún wá ẹ ṣe ojú òní ti ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Òkìkí Adésínà Ọ̀ṣìnlẹ̀ ẹ̀kọ́ tèmi ń jẹ́ èmi lọ́mọ òkè kirikiri o tí ojú mi ó làrú jẹ́ ẹ̀kọ́ àmọ́kè gbòmọ́ kí bàbá lábàbà tóbi wá dọ́mọ mo ní ó dìgbà kan ẹ máa mọ̀ kọ́ àsìkò ọ̀gìnìtì láti wáyé ẹ máa wọ nǹkan tí ó máa múná ró. ẹ ṣeun tẹ́ ẹ wọ́n wá ọ ilé mọ̀mọ́ ìyá o àgbẹ̀ kan rògbòrògbò kó gbàgede. kódà ẹ ṣeun tẹ́ ẹ wọ́n ojú tẹ fún wa ọ̀nà fún etí tẹ fi ń gbé wa ọ̀nà di ètò Lágbo Sinimá yóò mọ tẹnubodò lọ́jọ́ tòní ẹ tún pàdé wa lọ́jọ́ mi ọjọ́ yìí Ọmọ́wùmí Àbíòye Bámigbéṣẹ́ lórúkọ tí ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́. ẹ jẹ́ rẹ̀lẹ̀ ilé là ń lọ àgbẹ̀ kan rògbòrògbò kó gbàgede. ẹ jẹ́ rẹ̀lẹ̀ ilé là ń lọ. àtàrí ajá náà kù ní ọba kì í ṣe ẹrù ọmọdé o òun tójú ọba orí ààfin gbogbo náà dandan ògùn gbógun mi sinimá ńlá táwọn wílé o ọba làkọlé rẹ̀ ó ti jáde wà lórí YouTube ìkànnì Jígí Alára 24 lẹ́ ó ti rí wò àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. àtàkàríyàn ọba tó nílẹ̀ tó lára oko ẹni tó rọ́mọ ọba tí ò ṣe dànsáàkì ọ̀hún kábùkù ọmọ ọba tó ń jayé ọba ní gbogbo ilẹ̀ kílẹ̀ ẹ̀wọ̀n náà fẹ́ wá onídìrí orí iṣẹ́ la gbọ́ kú sí torí pé wọ́n fẹ́ kọ́ ọmọ ọba ọláyà ní gbogbo olùbá ní títì ọdún àyànfẹ́ ń bọ̀ dẹ̀dẹ̀ ló wá dé tọ́ba ìlú kó gbogbo ọmọge sínú túbú o tàlẹ́ni tó fọ́ padà ọba lójú kó tó ní pé ọba gbàgbẹ́ wá sọ̀rọ̀ gbàgbẹ́ àwọn tó fẹ́ jọba láàfin pọ̀ káni ó pẹ́ lórí ọba inú wọn ló wà kọ́bọ̀ ó kú tò nítọ̀lá ń bẹ nínú wọn ẹ wò sinimá titun ọba ó kọjá àfẹnuròyìn ẹjọ́ from the stable of Jígí Alára 24/Prison 24 TV ìdólókè gọ́ọ̀mẹ̀ntì àǹpà ló produce yẹ Babátúndé Ayọ̀lájẹ̀rọ̀ ló direct yẹ starring Antala níyàn àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù Bọ́sẹ̀ Akínọlá Àjọkẹ́ Aṣẹ́wó Fatai Odua Alálùdé Fúnmiláyọ̀ Michael ọmọ àṣìkàlà Adébáyọ̀ Piccolo Babátúndé Ayọ̀lájẹ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní ọba subtitled in English ọjọ́ Thursday September 11 lọ́dún yìí ló máa jáde kàṣàgbà sórí YouTube ẹ click sórí ìkànnì Jígí Alára 24 kẹrìnrán wò sinimá titun ọba iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ní ẹgbàá bẹ́ẹ̀.